Bàbá. Bàbá. Tánú. Bàbá. 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 Tánú. Bàbá kò lè wẹ̀ mí ni. Bàbá. Bàbá ní bàbá wà. Bàbá. Tánú. Bàbá ọkùnrin. Bàbá èmi ni. Takuti. Bẹ́ẹ̀ ni èmi ni. Kí ló ṣe ọ́? Bàbá èmi ni. Kí ló di é? Bàbá ẹgbà mi ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Fálẹ̀ balẹ̀ kò síkú tí ó pàpàtà ní bá po lórí rẹ̀ ń bẹ̀. Bàbá ẹgbà mi náà ni ẹ wo bàbá. Ó ti ṣẹlẹ̀ o. Fálẹ̀ balẹ̀. Ilé ikú ìta ti jẹ wárùn. Kí ló ṣẹlẹ̀ gan? Bàbá ẹ wo ẹ má gbà mí ni o. Ẹ wo ọmọ mi gbọ́dọ̀ kú o. Ọmọ mi gbọ́dọ̀ kú o. Nítorí ẹ wo kò pẹ́ láìpẹ́ ló gbé mi gbọ́ tí gbọ́ mi lọ sọ hospital. Arákùnrin ọmọ rẹ kankan ò lè kú. Ọmọ mi gbọ́dọ̀ kú o. Takuti àbí kí ni à ń pè ọ́? Bàbá bí mo ṣe ń bọ̀. Arákùnrin tó o ti ṣe tán láti ṣe ohun gbogbo tí wọ́n ní kó o ṣe. Bàbá mo ti ṣe tán láti ṣe ohun gbogbo ohun tí mo gbà láti ṣiṣẹ́ ohun gbogbo tí mo gbà mo ṣe tán o. Kí ni àwọn ọ̀fẹ́ fi fámìlì mi sílẹ̀ mo ṣe tán. Iṣẹ́ ohun gbogbo tí wọ́n gbà lọ fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni mo ṣe tán bàbá o. Ó léwu o. Rò dáadáa kó o tó sọ o. Bàbá mo ti ṣetán o. Nítorí awífúnni kó tó dání àgbàjàkadì ní o. Tó o bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí tó o parí ẹ̀ títí tẹ́mi fi bọ́ lára rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ọmọ ṣiṣẹ́ yìí lọ o. Ó dègúnnu o. Ẹ wo bàbá ohun tó bá máa gbà máa ṣe. Ọdọ lójú pé ó ṣe. Máa ṣe. Ó dègúnnu o. Rò dáadáa o. Ọ̀dà tó bá ṣe dúró dè mí. Èmi ò wọlé lọ màá lọ mú nǹkan wá fún ọ sí yìí. Bàbá ṣe ń tẹ̀lé wọlé ni. Wọ́n tẹ̀lé mi wọlé o mò ń bọ̀. Kó gbogbo lọ ṣọmọ mi o. Bàbá ẹ ṣe kíá. Ọmọ mi gbogbo rẹ̀. Bàbá farabalẹ̀ ṣé náà mọ̀ ń bá káàkiri Takuti. Ó kan náà rí bó ṣe wà yìí oògùn abẹ́nú gọ̀gọ̀nú ó kù ìṣẹ́jú 10 péré fún ọ. Ọ gbọ́dọ̀ wá oorun ní gbogbo ọ̀nà mi ìmọ̀ bó ṣe fẹ́ ṣe nítorí lẹ́yìn ìṣẹ́jú 10 ohun burúkú ọmọ já ló ń burúkú ohun burúkú ọmọ já ló ń burúkú láàrin ìṣẹ́jú 10 ọ gbọ́dọ̀ wá oorun ní gbogbo ọ̀nà kọ́nà láti sùn. Ohun tó mú dání ó fi sí orí ìrọ̀rí rẹ tó bá ti fẹ́ sùn gbogbo tó bá rí pátá ìdọ̀wọ́ rẹ ó dìgbà kan náà. Ṣé kí n wá sùn lọ́dọ̀ yìí ni? Kí ló tún dúró ṣe? Ó tún dúró. Bàbá. Ó tí ì lọ. Ó tún dúró. Ẹ wá gbà mí. Ìyá máa sọre kó dibi. Ìgbà tí náwó lọ́tún tí náwó lọ́sì. Kò pè mí o. Ó wá di wàhálà tán. Ó sáré káàkiri. Orí ìrí ó tẹ̀lé o. Sẹ́ni wọ́n ṣe òfin dá yé ilé ọ̀jọ́ ìgbàlè gbádùn. ṣe ni wọ́n ṣe yẹn ṣé bùtẹ́ kò ṣe ṣe orùbẹ́ àbùtọ́ tí ń jayé ló wà bí.
Wá ibi ó tó ṣe wo bẹ̀yẹn náà ni. Ó ti ṣe wo bẹ̀yẹn náà. Òṣìṣẹ́ tuntun rèé. Káàbọ̀. Káàbọ̀. Òṣìṣẹ́ tuntun. Jàlọ. Òṣìṣẹ́ tuntun lélẹ̀. Mo lọ sọ́dọ̀ àwọn olórí. Ojú mi jẹ́ àwọn olórí. Wọ́n ti ṣẹ́ bó ti jẹ́. Ó yá. Kí ló orúkọ rẹ arákùnrin? Sọ̀rọ̀ sókè. Kí ló orúkọ rẹ? Ó wá sọ̀rọ̀. Yẹ àṣẹ ọwọ́ rẹ wò. Ká wo ẹ̀sùn dàbí. Ẹ̀sùn dàbí. Ní àkókò yìí, ikú, àìsàn, ìtọ́jú àti ìgbóná ó ti wọlé ní ẹgbẹ́ dàkútì. Ó ti jẹ́ sí àyè láì. Kí lẹ̀ sí ẹ? Ṣé Kìrìsìtẹ́nì? Sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀. Kìrìsìtẹ́nì. Ẹlẹ́ṣẹ̀ kan kí ó lọ láìsí. Nítorí wípé ènìyàn búburú kò rí bẹ́ẹ̀. Ohunkóhun tẹ́nìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ara rẹ̀. Nítorí náà wàá gbọ́ ọwọ́, ẹsẹ̀, omi àti ẹ̀jẹ̀. Omi mo yóò fi ṣiṣẹ́ ẹ wa. Omi mo yóò fi sọ ìwé wa. Nítorí ní oṣù mẹ́ta òun ni ìwọ́n fi gbádùn gbogbo tá a ti fún wọn. Nínú ẹ̀rín, ìgbéga, owó, ayọ̀, oúnjẹ púpọ̀ àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́
òun ni wọ́n fi gbádùn gbogbo tá a ń dá. Báyìí ìyà ìpọ́njú ọ̀fọ̀ òṣè orin wọn ló fi san ìgbésẹ̀ wa tí ìwọ jẹ wá. Nítorí a ti kọ̀wé rẹ̀ pé àwọn bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ láti ìran kínní títí dórí ìkẹyìn. Bí ẹ̀mí rẹ̀ bá bọ́ nínú ìyà yìí láti san ìgbésẹ̀ wa, nítorí náà yóò di ìrandíran ni o. Torí náà ẹ̀ṣẹ̀ tí ọkùnrin náà rẹ yóò mọ̀ jẹ́ títí ayérayé. Àrọ́mọdọ́mọ rẹ ni ó jẹ́ ní ìyà náà nínú ọ̀fọ̀ ikú òṣè ìtọ́jú ìdààmú wàhálà. Òun ni àwọn ọmọ rẹ yóò máa fi san. Gbogbo ìran rẹ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ìyá náà ó ti di àrọ́mọdọ́mọ. Gbìyànjú láti fi ẹ̀mí rẹ san gbèsè tí wọ́n gbà. Happy New Year! Happy New Year! Ọ̀yá ọmú takú ti kúrò yìí. Kó ló máa ṣiṣẹ́ rẹ̀ kára nínú igbó. Kó bá sí nínú ẹkú àti ọ̀sẹ̀ àti ìbànújẹ́ pẹ̀lú ìlàkùn kàràkàrà. Ọdún ti wà nínú àwọn ẹ̀mí.
ṣẹ̀gbẹ́ láyé mi kí n má dìkúta lẹ́rù ara mi kó dàgbé tí tọ́ ṣiṣẹ́ mi ò. Olúwa mi ò wá gbọ́rọ̀ mi ò olú inú ọ̀run ò ṣẹ̀gbẹ́ láyé mi kí n má dìkúta lẹ́rù ara mi kó dàgbé tọ́ ṣiṣẹ́ mi ò. Àṣírí ayé ó ń bẹ lọ́dọ̀ rẹ kí má má sáré kọlù ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ láéláé tọ́ ìṣiṣẹ́ mi Olúwa Elédùà gbọ́ kí má má fọwọ́ fàjàmbá fúnra mi àṣírí ayé ó ń bẹ lọ́dọ̀ rẹ kí má má sáré kọlù ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ tọ́ ìṣiṣẹ́ mi Elédùà gbọ́ kí má má fọwọ́ Olú
lọ báyìí. Tí mo rò after 8. Mo ti sùn mọ́ gan-an. Ṣé wàá lọ fọ gbogbo aṣọ rẹ̀ fún òun rẹ̀ kí mo ṣe kókò tí mo fẹ́ràn. Bá mọ̀ pọ́njọ́ ti lọ tó èmi ní sùn tó báyìí o yín. Bàbá Godwin fóònù yìí máa ń ríǹgì. Bàbá Godwin fóònù yìí ríǹgì o. Ó ga o, ẹ sùn sùn sọ ìdìdé lẹ̀ fóònù ló ń dún yìí o. Kí ló máa ń ṣe ẹ́ náà? Kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló dé? Fóònù yín ríǹgì látẹ̀ nǹkan ló jẹ́ kí n máa pè é. Ṣé ló yẹ kó wá máa pariwo mi bẹ́ẹ̀ ni? Ó tiẹ̀ mọ̀ kó rẹ̀yàn ni. Ẹ má bínú. Ẹ má bínú. Ó ní bá rìn dáná, wọ́n dẹ̀ ìgbára pè mí. Àdéhùn dáadáa, ta ló pè mí gangan ṣẹ̀ tó ń yọ mí lẹ́nu. Bẹ́ẹ̀ gbé wò kẹwọn ẹgbọ́n pè. Wọ́n pè mí mú. Ọmọ nọ́mbà tó ń pè mí. Mo ti cut. Wọ́n pè ìpadà tó rẹ̀ lọ́wọ́. Mo lè dé káàdì lórí fóònù tí ìbá wọ́n gbé gbẹ̀yìn ẹ̀ padà. Ó mọ̀ kó rẹ̀yàn pé a máa pè mí ohun tó ṣe mí kò lè yé ẹ. Òbí nílẹ̀ o. Ẹ̀wọ̀ òun lọ́dún ti ń pè mí yẹn, òun lọ́dún ti ń rìn ìdìyẹn lórí ẹgbẹ́. Ní ìjà rẹ̀. Àpinnu àwọn òbí àwọn obìnrin. Hello. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ̀mí ni. Ẹ ṣé sà. Mo ráyè mo bọ̀ nísinsìnyí. Ẹ ṣé sà. Mo ráyè. Mo máa débẹ̀ sí. Mo ti wà lọ́nà. Mo ráyè. Ẹ ṣé sà. Thank you sir. Ẹ ṣé. Ìyá Godwin. Ibi tí mo kọ application lọ ní last time náà ibẹ̀ ló sọ pé kí tí wọ́n gbaṣẹ́ yẹ. Mo lè ń pè yín láti ẹ̀kọ́ ṣe mú yọ ilé iṣẹ́ láti jọ́ máa ti bọ́ sí. Ẹ tètè wá múra ẹ kí wá lọ máa lọ báyìí o. Ìyẹn kò bí mú wọn tí wé. Ẹ má wẹ̀ ẹ lọ wọṣọ bẹ́ẹ̀ kẹ́ máa lọ ni ẹ má wẹ̀ ẹ kò ní ìwẹ̀ tètè máa lọ. Iṣẹ́ ìgbọ́dọ̀ fún un bẹ́ẹ̀. Padà wá di báyìí. Tó bá sọ pé mo tún máa padà di báyìí, màá jiyàn. Àjẹ́ kò sí nǹkan téèyàn gbé wà lùbàlùbà. Àbí téèyàn gba ọ̀nà mìíràn tí kì í ṣe ọ̀nà Ọlọ́run tó ń pẹ́ lọ́rùn yìí. Pàdánù ilé. Tí kò lóǹkà ilé ó kọ̀ dédé parí ni ilé ọkọ̀ gbogbo ìlú ìlú parí ìtọ́nà lọ́kùn tó ń lọ sí ìbẹ̀rẹ̀ tí ọ̀gá ní ẹ̀rọ ṣe. Ẹ̀dùn ló fẹ́ lọ́mọ dúró náà. Ó yẹ ẹ̀dùn dúró náà. Ìwà tó ń jẹ mọ́ ṣe é gẹ́gẹ́ lórí wa. Ìwọ òtí ló bà lè ní àyíká. Wọ́n máa jẹ́ ọ̀gá. Àwọn olùyẹ. Orí ti ẹ̀gọ́. No. Ọ̀gá. Mo ṣí kí mo ní kó farabalẹ̀ ọ̀gá mo tẹ̀ tó lé ilé rẹ̀ yà aṣọ mi. Ó yẹ ló gbùdù. Nítorí pé o ti mọ̀ pé ní Tuesday tá máa gbà pé ní kò fẹ́ dé. Bẹ́ẹ̀ máa tọwọ́. Ọ̀gá àmọ̀bọ̀ ilé owó ilé bí máa ń kaṣí lọ lọ́wọ́. Sí wàhálà. Owó wà, we jẹ́ ìdánù làwà o. And we are ready to do it. Stamp and stamp it. Ìṣùgbọ́n máa ń gbà ní ẹgbẹ́ onígbà òjìṣẹ́ wọ́n ṣe ló máa fi ń gbà. Àṣìyí ilé ìyọ̀gbẹ́ máa wà ní ṣọ́ọ̀bù àwọn àtọrọ owó ń bí. Ẹ máa ro owó sí ìta ọmọ yóò rán. Ẹ máa wá sí ìdọ̀dọ̀ wà ní.
máa gbẹ̀mí yàn. Wọ́n lẹ́nu orí ẹ̀yà. Wọ́n máa gbẹ̀mí yàn. Wọ́n lórí burúkú ọ̀wẹ́wò. Gateman. Ọ̀gá o. The case tí àwọn mi bá wa. Dájú má tilẹ̀ kùkù lọ. No, ó ní láti dáhùn. Ìjọ tún di ọjọ́ àlọ́. Ọ̀gá yóò mí ìpè kò lé wọn. yóò lé wọn. Ọ̀gá géètì yẹn. Wọ́n bá ti wá aláàrọ̀ kan wọlé. Àwa la sọ pé every Tuesday ló máa wá kí ká máa fún wọn lórí. Ọ̀gá. Tó bá ti wá notice me. Tí nǹkan pọ̀ tù jẹ́ kí wọ́n wọlé. Owó yìí wà á fún wọn lówó ló jẹ́ kó dání láwa. Ọ̀gá ẹ mọ̀ pé géètì yìí. Géètì original ni ẹmọ ìtẹ́bí ṣe géètì ọmọ 7.5 million ṣe géètì mọ̀ ń ṣìbọ̀ ó ń dùn mí lọ. Wọ́n original tí ilẹ̀ máa ń gbà ọ̀gá ẹ̀ ra fèkì. Ọ̀gá o. Gateman Ẹ̀ta. má wọlé títí ẹ̀ mọ̀ wá. Ọ̀gá! Even ìgbà tí mo check account rẹ̀ ní last week. I'm okay, I'm fine. Mi ìrẹ́ anything tí mo fẹ́ rà. Everything tí mo need ó wà nù ilé. 30 million. See, 30 million is nothing. So you get me 30 million ṣe. Then so then very important talk on me. So nígbà táwọn incident yẹn ṣe dé. I know your role in my life. Play a very good role. Ohun tó ṣe nípa mi ó dágbára gan. Ọjọ́ ló fẹ́ mi ní ìdáhùn rẹ̀. Tí o bá ṣe nǹkan tó ṣe fún mi, má débi tí mo lè lò. We dey promise them to talk my way pay. Before Monday, I will send another one. Thank you so much. I'm very happy. You keep going. Mi ní nǹkan tí mo fẹ́ rà. Everything is okay. Who is up? You are a good man. The only request you have and I want you to promise me in any condition, in anything. If you bá mi tọ́jú ọmọ, tó bá ti lè bá mi tọ́jú ọmọ. Mo ti fọwọ́ mi fọ ohun tó jù mí lọ àti ohun tó ga jù mí lọ. Ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nísìnyí ni ohun tí mò ń sùn. Kò síbi tí mo lè sùn sí. Wọ́n ń jẹ ìgbà bí ẹni máa kú. Tètè lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ yìí. Wọ́n sọ pé bọ́ sí èkó wíwá bá dúró wá igbó bọ́ sí fún mi. Tí o ti ríṣẹ́, wọ́n máa fi mánéjà wa àti àwọn àti omi. After 12 lórí mi màá rí kó wọlé ọlọ́run àṣàánú mi bó mo fẹ́ wá tí mo fẹ́ rìn sí fún mi. Mo wà bàbá yìí tí mo tiẹ̀ fẹ́ ṣe fún òṣèré mi. After 8 ọmọlúwàbí náà ìlú ní after 12.
Bàbá ọmọ wo lélẹ̀? Ọ̀tá ni ẹ̀. Ó ṣe ń pa ẹ̀. Bàbá. Ọjọ́ ìtú ìjà. Kí ló ṣe bí báyìí? Ẹ́? Kí ló ṣe bí báyìí? Ẹ́? Ẹ́? Kí ló ṣe bí? Ilẹ̀ ti mọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin máa ń já ṣọ́ọ̀bù nígbà. O ò lè lọ lójú olóyìn, o ò lè lọ. Ọwọ́ ti bẹ́ẹ̀. Ọwọ́ ti bò ó, ẹ̀sìn ṣe ti bẹ́ẹ̀. O lè dájẹ̀ ní ẹ̀. Ẹ̀yin náà máa fọ́ gbogbo ṣọ́ọ̀bù. Èmi kẹ̀ àkóṣe mi ò fẹ́ mu. Ẹ ṣe wá fi báwo? Mo mọ bí mo ṣe Kí ló wá ṣe? Ó mọ bó ṣe débi. Àìlẹ̀ ti mọ̀ ẹ̀. Òun tó dé àwọn yòókù ẹ̀. Ewu. Bálọ̀ lóyún ló wà yìí. Ó pè mí síṣẹ́ láàárọ̀ yìí. Ṣáwo náà bẹ̀ sí? Ṣáwo bẹ̀ ṣiṣẹ́? Níbo? Ọ̀wọ́ kan tá a gbó sọ. Ó láago náà wà á ní aago. Àwọ̀ ti bẹ̀ ẹ́. Ẹ ti ṣe olè ní ẹ. Ṣé bálọ̀ dáadé ẹ̀ lọ àbí ti mọ́mí ẹ̀? Ta ló bẹ̀ ṣiṣẹ́? Iṣẹ́ náà ló wá ṣe mọ́jú. Ilẹ̀ ti mọ̀ ẹ́ lónìí. Kí ló rí bẹ̀? Báwo lọ ṣe débí báyìí? Ó mọ bó ṣe débo ó fò ní. Ilẹ̀ ti mọ bí ọdún àwọn yòókù ẹ̀ wọ́n ti jẹ́ ìpínlẹ̀ ẹ ò lè ńlá ni ẹ́ a ti wá ìròyìn. Jẹ́ òkú dá kó wà lọ́wọ́ ẹ̀kan tẹ̀. Ẹ kì í ṣe ti pẹ́. Ẹ bá ṣe pàbẹ́ káàkiri àdúgbò. Kí ló dé balẹ̀ mọ́? Ọwọ́ ti bẹ̀ ẹ́. Òun wà á délé. Wọ́n pọ̀ tó jẹ́ pa àwọn yòókù tó kù wá. Ó tó bá lọ wá yẹ bọ̀ ni o. Wọ́n tó láì jẹ o. Wá yẹ bọ̀ o. Tó bá tún láti rí. Ó ti rí. Lágbọ́dún lọ́wọ́ lẹ́wọ́lé nínú ìwé wọ́n rìn báyìí látàwọn ṣíṣẹ́ náà lè lọ gbà títí gbò ẹ jáde ní látàrí fún orí mímú rẹ lílọ yín mo rí mi lábẹ́ dé ṣe náà ló lè tó báyìí. Wàhálà rẹ̀ tí ò bá ti ṣe lè tó jà wà nílé tó bá yọ náà wọn náà ṣe ìtòjà ṣàjà wọlé lọ. Alágbára. Ta ní kò rí mi. Alágbára èmi ni ẹ dákun. Lọ́wọ́. Èmi aráàlú yìí náà ni ẹ dákun ẹ̀jọ̀ alágbára. Mo ní ìrànlọ́wọ́ yín kan ni. Ṣé mo lè ràn ẹ́ lọ́wọ́? Ṣé ẹrù yìí? Bẹ́ẹ̀ni. Ẹrù ẹ̀wọ̀n yìí. Ẹrù àṣeyọrí tèmi ni o. Bẹ́ẹ̀ ṣe rí ẹrù yìí tí ìbá gbé lórí. Kí o lè ṣàṣeyọrí lọ́dún yìí. Orúkọ mi ni Takuti. Adégbilẹ̀ ni ìdílé tí mo ti wá. Mo sì ní ẹ̀gbọ́n kan tó ṣe ọlọ́rọ̀. Ṣé mo rí pé mo wá sí ìgbàlẹ̀? Ẹ fún mi ní owó. Kí ló wá ṣẹlẹ̀ tó ká àtọ̀kadà múùfù gbogbo kí ló dé? Wọ́n gbowó yẹn lọ́wọ́. Wọ́n wà lọ́wọ́ owó àdúrà lè máa ń gbà. Àdúrà nìkan. Wọ́n ṣe pé nínú ìṣọ́jú ẹ̀ ń pín mọ́tò. Ẹ̀ pín mọ́tò. Èló ni ire ni o.
ipò ọba òun ló ń lò pọ̀ ẹ̀. ó sọ òun tó ń nílò gbìmí. Dákòtì òun rèé o tó o bá ti fi sọ́wọ́ ẹ̀ mo ti jọ ọdún mẹ́ta o ò ní sùn. dèpòdépò wàá lálàá tàbí wàá wá ṣiṣẹ́ kan. tí ọ̀sán la ṣe fún ọ níwòye ọ̀la òtítọ́ olówó àbúrò àwọn àbúrò ní ilé ìtọ́ mo ti gbọ́ mi. ẹ má ròpin ẹni láyé kò sẹ́dá tó mọ̀lá òun nìyẹn ń sìn ẹ̀ ń bọ̀ ń ṣe ti pẹ́ pé òkú ọ̀rẹ́ mi ti kú yọ ẹ wá ń sáré ní ọwọ́ alẹ́ nílé táàsì ilé jẹ́ kẹ́ wọ̀ bó ṣe wù lè ti máa ń sọ̀rọ̀ sí i mo gbọ́ ṣe parọ́bọ̀ mo bọ̀ wọ́n bóyá àwọn tó wà á tó wà á. Wálé mo lè ṣe. Àkótì máa ṣe ni o kò sábùdá kankan lọ́rùn ọ̀pẹ máa ṣe ni o kò ṣeé ṣe. tó ṣoríire o ọmọ rẹ má jẹ ntàn ẹ jẹ o ò lè ṣoríire. ibi ìyàrá tí mo ti ń gbàdúrà bẹ̀ nǹkan tí mo rí bẹ̀ kò dá o. kí lẹ rí mà ẹ̀mí rẹ̀ ò ní pẹ́ bọ̀. Daddy Godwin. Daddy Godwin. Daddy Godwin. kí lẹ sí ẹ ṣé kristẹni sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ kristẹni. ìṣòro ayé mi tó bà mí lẹ́rù Jésù wá fòpin sí o. Sátánì ló ń dínkù ta ṣẹ̀rù ẹni tó fúyẹ́. Jésù Kristi nìkan la bá ní ṣe tó ń bá ní gbẹ́rù tó wúwo. Wá sábànújẹ́ mi dayọ̀ máma jẹ́ ń dẹ̀rọ ẹ̀yìn. Odi Jẹ́ríkò nínú ayé mi bàbá wó wọn palẹ̀. Àti mọ̀nà ẹ̀dá láyé kò ṣòro f'Olúwa t'Olúwa bá ti mẹ́dà mọ̀nà ìbànújẹ́ mà ti parí pátápátá o. Bàbá mi gbẹ́rù mi o bàbá bá mi gbẹ́rù mi dórí má ṣe
ṣẹ̀dá mi dá bùkátà mi o Jésù